mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi àti mú ròyìn wá lórí bí nǹkan ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lókè òkun àti káàkiri àgbáláyé. mo lójú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. orúkọ oníròyìn yín òun náà ni Àyànfẹ́ Elédùmarè. ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. ìjà tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti Fúlàní darandaran ti ṣe bẹ́ẹ̀ rán ènìyàn 3 lọ sọ́nù àrèmábọ̀ ní ìpínlẹ̀ Adamawa. ọwọ́ àwọn agbófinró ti tẹ ọ̀daràn tó pa ọmọ ọdún 8 ní ìpínlẹ̀ Bauchi. ìjàmbá ọkọ̀ ojú pópó ló ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ọlọ́kadà kan nígbà tí obìnrin kan tó gbé lẹ́yìn tó sì fi ara pa yánmayànmá lénìí ní ìlú Òṣogbo tí ń ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun. ní Yorùbá Nation, gbogbo àwọn ajìjàǹgbara tí wọ́n tún jẹ́ ọmọ ogun ilẹ̀ káàárọ̀ oòjíire ni wọ́n ti ní ó ti yá báyìí, àwọn náà ti ṣetán láti ṣe bíi ọmọkùnrin láti dojú ìjà kọ àwọn Fúlàní darandaran. níbi ìròyìn ilẹ̀ òkèrè, awakọ̀ ojú òfurufú 2 ni wọ́n ti jẹ́ ọlọ́run nípè nínú ìjàmbá ọkọ̀ ojú òfurufú tó wáyé ní orílẹ̀-èdè France. abala eré ìdárayá, olùṣọ́ àgùntàn kan ni ó ti ṣe bẹ́ẹ̀ gba agbábọ́ọ̀lù ìyún Victor Osimhen nímọ̀ràn láti má lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. ìjà tó bẹ́ sílẹ̀ láàrin àwọn àgbẹ̀ àti Fúlàní darandaran ni ó ti ṣe bẹ́ẹ̀ rán ènìyàn 3 lọ sọ́nù àrèmábọ̀ ní ìpínlẹ̀ Adamawa. ní agbègbè tí wọ́n pè ní Kòdómù ní ìjọba ìbílẹ̀ Demsa, ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ lọ́ba agbègbè náà bí wọ́n ṣe ti ka ọ̀ràn sí àwọn Fúlàní darandaran lẹ́sẹ̀ wípé níṣe ni wọ́n jẹ́ náà da màálùú wọ inú oko tí àwọn ń dá, tí wọ́n sì tún ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ tí àwọn jọ wà ní inú ìlú náà. àìlè faragbàmọ́ wọn ló mú kí wọ́n dojú ìjà kọ àwọn Fúlàní ọ̀hún lẹ́yìn tí rògbòdìyàn náà tó ràn dé ìlú kéréje gẹ́gẹ́ bí ìlú tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kùdírì, Sábónláyì, Kùwáyínà àti Gòrògbákàì ní ìpínlẹ̀ Adamawa náà. wọ́n sọ di mímọ̀ wípé àìlè faragbá àwọn àgbẹ̀ náà mọ́ ó ló mú wọn kí wọ́n dojú ìjà kọ àwọn Fúlàní tí ẹ̀mí ènìyàn 3 tí ó sì ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ. ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa, SP Sulaiman Nguroje, ó sọ di mímọ̀ wípé àwọn tí ń gbìyànjú láti pẹ̀tù sí àwọ̀ náà tí àlàáfíà sì ti fẹ́ máa jọba báyìí ní ìpínlẹ̀ ọ̀hún. ó sọ di mímọ̀ pé ní ààfin ẹni tó jẹ́ ọba Amabata ìyún Ọ̀mú Ahmadu Dénékè ọba Demsa, ó ní àwọn ti lọ yanjú ọ̀rọ̀ náà nígbàtí ẹni ọba náà ó bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí àgbẹ̀ àti àwọn Fúlàní méjì náà tí wọ́n jọ gbé papọ̀ nínú àlàyé tó ṣe. ó ní níṣe ló yẹ kí àwọn àgbẹ̀ wọ́n fi ẹjọ́ náà tó àwọn àgbààgbà inú ìlú náà létí láti wá ojútùú sí ju kí wọ́n wá dá rògbòdìyàn sílẹ̀ ètò mú kí ẹ̀mí ènìyàn 3 kó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. bákan náà ló ní tá a bá bẹ́ràn wí ẹ jẹ́ ká bẹ́ràn náà wí, àwọn Fúlàní darandaran náà tí àwọn náà ń ṣe bẹ́ẹ̀ da màálùú wọ inú oko àwọn àgbẹ̀ níṣe ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. wọ́n sọ di mímọ̀ pé ọba náà ti wá pàṣẹ báyìí o wípé títí di ọdún tí ń bọ̀ nínú oṣù kejì àwọn Fúlàní kankan wọn kò gbọ́dọ̀ da màálùú wọ inú oko àwọn àgbẹ̀ náà àfi ìgbà tí wọ́n bá tó kó èrè oko wọn kí wọ́n tó lè máa da màálùú káàkiri inú ìlú ọ̀hún. ọwọ́ àwọn agbófinró ti tẹ ọ̀daràn tó ṣe bẹ́ẹ̀ pa ọmọ ọdún 8 ní ìpínlẹ̀ Bauchi. ọ̀daràn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibrahim Muhammadu Lima, ó ní ọwọ́ ti bàbá yìí o lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé níṣe ni ó tan ọmọdékùnrin tó jẹ́ ọmọ ọdún 8 Kamal Aliyu wọ inú igbó kan lọ ní agbègbè Runjingani ìjọba ìbílẹ̀ Toro ní ọjọ́ 4 inú oṣù kẹjọ tá à ń lò lọ́wọ́ yìí, gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀
Bauchi náà tí ó ṣe èèyàn Ahmed Muhammadu tó sọ di mímọ̀ wípé arákùnrin ọ̀hún òní ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ó ń súnmọ́ àwọn mọ̀lẹ́bí ọmọ náà dáadáa tó sì ní òun lọ ṣe àbẹ̀wò sí wọn gẹ́gẹ́ bí ẹni tó mú ẹ̀bùn wá fún bàbá ọmọdékùnrin yìí, ṣùgbọ́n ní òun mú ọmọ náà jáde lọ sí inú igbó rere níbi tí àwọn méjì kan tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ du ọmọ náà ní ọrùn tí wọ́n sì ń béèrè fún owó ìtúsílẹ̀ ọmọ náà lọ́dọ̀ bàbá rẹ̀. Ni bàbá náà ni kò lè fi owó náà sílẹ̀, ìyún owó tó tó ẹgbẹ̀rún lọ́nà 200 náírà tó sì já sí wípé bàbá ọmọ náà ni ó kó àwọn agbófinró tó kó wọn lẹ́yìn tí kò sì jẹ́ kí ọ̀daràn náà kí ó rí owó náà gbà. Lẹ́yìn tí wọ́n ṣe ìwádìí wọn dáadáa ó ní wọ́n ṣe àfimúlẹ̀ rẹ̀ pé Ibrahim Muhammed ó ní ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà tí ó tan ọmọ náà wọ inú igbó lọ tí wọ́n fi lọ du ọmọ náà ní ìdúkùdù tí wọ́n sì tún béèrè owó ìtúsílẹ̀ lọ́dọ̀ àwọn òbí ọmọ náà. Wàyí o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú wípé lẹ́yìn tí àwọn ti fi páńpẹ́ òfin mú báyìí tí ìwádìí àwọn sì ń tẹ̀síwájú, níṣe làwọn yóò tún fi páńpẹ́ òfin mú gbogbo àwọn tí wọ́n jọ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lórí ìṣekúpa ọmọ ọdún 8 náà Kamali Aliyu tí wọ́n pa sínú igbó tó sì sọ di mímọ̀ pé wọ́n sin òkú rẹ̀ náà sí inú igbó ọ̀hún tí wọ́n pa á sí. Àfi kí Ẹlẹ́dùmarè kó máa ṣọ́ni lọ ṣọ́ni bọ̀ kó sì máa kó wa yọ nínú ewu gbogbo pẹ̀lú bí ìjàmbá ọkọ̀ ojú pópó bó ti ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí ọlọ́kadà kan tí ẹni tó sì gbé lẹ́yìn náà sì fi ara pa yamayama ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lólùlù ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ìlú Òṣogbo ní agbègbè tí wọ́n pè ní Òkèbálẹ̀, òpópónà tó lọ sí Testing Ground tí ń ṣe ìjọba ìbílẹ̀ Òṣogbo ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní èní tí ń ṣe ọjọ́ 15 inú oṣù kẹjọ tá a wà yìí, pẹ̀lú bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn bí wọ́n ṣe sọ di mímọ̀ fún oníròyìn. Wọ́n sọ di mímọ̀ pé àwa ọlọ́kadà ọ̀hún tó jẹ́ ọmọ Haúsá ó ní ó sá eré àsápajúdé tó sì fi lọ fi ìjánu rẹ̀ lẹ̀ tó fi ojú òpó rẹ̀ lẹ̀ tó fi lọ já sí ojú òpó tirẹ́là tí ń kó yanrìn, èyí tó mú kí tirẹ́là náà kó gbà ní ìgbàkúgbà sójú pópó. Àlàyé tí wọ́n ṣe ni wípé lẹ́yìn tí tirẹ́là náà gbà sí ojú pópó tán ó ní ó júbà ìwòrò tó sì fi eré sí i, àmọ́ o àwọn ọkọ̀ tí ń bọ̀ lẹ́yìn ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tún tí wọ́n tẹ arákùnrin ọlọ́kadà náà mọ́lẹ̀ tí ó sì já sí wípé wọ́n pe àwọn tí wọ́n rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yún ambulance tí wọn kò tètè dé tó fi mú kí arákùnrin ọlọ́kadà Haúsá náà ó jẹ́ Ọlọ́run nípè, ṣùgbọ́n ṣá o wọ́n ní arábìnrin tó gbé lẹ́yìn ó fi ara pa tó sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lẹ́ni tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn báyìí tí wọn kò sì lè sọ ipò tó wà bóyá yóò sì jẹ́ ara ayé láṣẹ Elédùmarè. Ní ti Yorùbá Nation báyìí, ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ń jẹ́ kó yé ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ajìjàǹgbara tí wọ́n sì tún jẹ́ ọmọ ogun ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó ní wọ́n ti ń pe gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Oòduà wípé kí wọ́n yọ̀ǹda àwọn kí wọ́n jẹ́ kí àwọn bọ́dé síta sí àwọn Fúlàní darandaran èyí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣọṣẹ́ káàkiri. Wọ́n sọ di mímọ̀ wípé bí a bá fi ọwọ́ lẹ́rán lórí ìṣẹ̀lẹ̀ yìí níṣe ni àwọn Fúlàní yóò gba ilẹ̀ Oòduà tán. Wọ́n ní pàápàá jùlọ àwọn àgbẹ̀ tí wọ́n pa nínú oko yìí kò ṣàìmọ̀ wípé àròkọ ebi ni wọ́n ń pa fún gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire nígbà tí kò bá sí ẹnì kankan tó tó ẹrú tó lọ sínú oko rẹ̀ láti lọ rè kó èrè oko bó ni a ṣe jẹ àti bí a ṣe mu nílẹ̀ Yorùbá. Àwọn àgbààgbà tí wọ́n tún jẹ́ ológun nílẹ̀ Káàárọ̀ Oòjíire yìí tí wọ́n sì ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation ó ní wọ́n ní kí ẹni tó jẹ́ bàbá àgbà náà ìyún ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti olóyè Ọmọ Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho Òòṣà kí wọ́n fún àwọn ní àǹfààní láti wọ inú igbó lọ káwọn náà tiẹ̀ ṣe bí ọkùnrin gẹ́gẹ́ bí ó ṣe wà ní àlàkalẹ̀ nílẹ̀ Oòduà wípé ọkùnrin ni wá, ibi tó bá sì lè báyìí là ń bọ́ ọmọ ọkùnrin, kí wọ́n fún àwọn láàyè kí àwọn náà ṣe ìkọlù sí àwọn Fúlàní ìwò lẹ́ẹ̀kan kó tó di wípé wọ́n jẹ gàba lé gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire lórí tán. Nínú ìròyìn ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè France, awakọ̀ ojú òfurufú méjì kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ìjàmbá ọkọ̀ ojú òfurufú tó wáyé. Ìjàmbá ọkọ̀ náà ni wọ́n ní ó wáyé ní ìtòsí Colombe-les-Belles ìyún tó súnmọ́ Nancy ní orílẹ̀-èdè
Faransé ọ̀hún níbi tí wọ́n ti ní àwọn mẹ́ta ni wọ́n jẹ́ awakọ̀ ojú òfurufú náà ṣùgbọ́n àwọn méjì ni wọ́n jẹ́ Ọlọ́run nípè tí ẹnìkan tó kù tó sì wà láàyè láì fi ara pa bó ti ń wù kó mọ. Wàyí o ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Faransé ọ̀hún Emmanuel Macron òun ló sọ wípé ó ń bá àwọn mọ̀lẹ́bí náà kẹ́dùn àwọn mọ̀lẹ́bí àwọn méjì tí wọ́n jáde láyé kẹ́dùn tó sì já sí wípé ó láwọn kò tí ì lè sọ ohun tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú òfurufú náà lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti gbẹ̀mí àwọn méjèèjì tán. Níbi tí eré ìdárayá báyìí ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn òun ló ti ṣe bẹ́ẹ̀ gba agbábọ́ọ̀lù àtàmátàséhùn náà nímọ̀ràn èyàn Victor Osimhen wípé kí ó má darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea torí pé tó bá darapọ̀ mọ́ wọn ògo rẹ̀ kò ní búyọ. Ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ Inri Evangelical Spiritual Church èyàn Primate Elijah Ayọ̀délé òun ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde nínú fídíò rẹ̀ tó fi sójú òpó X rẹ̀ nígbà tó ń sọ ọ́ di mímọ̀ wípé ìmọ̀ràn tí òun ní fún Victor Osimhen tó jẹ́ atamátàsé tó wà ní ikọ̀ agbábọ́ọ̀lù Napoli báyìí ó ní kí ó sì máa wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà kí ó má lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ohun tó bá ṣe bẹ́ẹ̀ darapọ̀ ògo rẹ̀ kò ní búyọ bẹ́ẹ̀ ni ìràwọ̀ rẹ̀ kò ní tàn gẹ́gẹ́ bí ó ṣe ń tàn báyìí bẹ́ẹ̀ náà ló tún ṣe bẹ́ẹ̀ gba àjọ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà NFF nímọ̀ràn wípé tí Victor Osimhen tó bá ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea níṣe ni kí wọ́n ya apá tì ó kí wọ́n má pé wá sí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles láti wá fi ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ ó nítorí wípé ìràwọ̀ rẹ̀ olókù díẹ̀ tí kò ní rọ́wọ́ mú nínú ibi tó ń torí bọ̀ lọ yìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè títí dìgbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa orúkọ tèmi ò ní yípadà Àyànfẹ́ Elédùmarè ni ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí mi wò ní gbogbo ìgbà lóòrèkóòrè bàbá ṣe mú àjà àbálẹ̀ ìròyìn wá bákan náà èyí tó bá jẹ́ tiyín tẹ́ rò pó kàn yín jù nínú àwọn ìròyìn tá a ti fi léde yìí ẹ bá fi sínú comment section wa lórí YouTube níbí ká tún lè mọ̀ ibi tí à ń dorí ọ̀rọ̀ kan nínú ìròyìn tá a tún máa mú wá fún wa. Títí di ọ̀la àtẹ̀mí àtẹ̀yìn ànídẹ́ni àkọlẹ̀bù ó dàárọ̀ o.